Eléyìí ni iṣẹ́ ọ̀wọ̀ tó dájú dáadáa. Tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀wọ̀, eléyìí jẹ́ kan lára àwọn ọ̀wọ̀ tó jẹ́ iṣẹ́ ayé àtijọ́, tó sì dájú dáadáa, tó jẹ́ pé bí èèyàn bá nírú nǹkan báyìí, tí èèyàn bá ń lọ síbì kan, nínú kó jẹ́ pé èèyàn kúrò níbì kan náà tán, ó ní aburú ṣẹlẹ̀, tàbí kéèyàn tó débẹ̀, ó ní aburú ṣẹlẹ̀, tàbí tí wọ́n fi káyàn mọ́ nǹkan tí ò dáa, ó ní ọ̀wọ̀ yìí ó ṣiṣẹ́ fún. Ṣé wá rí iṣẹ́ yìí, tí a bá ti fẹ́ jáde, ó ní gbólóhùn tí a máa sọ sí ká tó fi sí àpò àlàáfíà. Tó bá wá jẹ́ pé àwa obìnrin tí a ní àpò láti fi sí, a lè fi kíní píìnì, a lè fi mú mọ́ aṣọ wa. Pé ilé ayé tá a wà ń sìn, gbogbo ibikíbi tí ẹ̀dá bá ń lọ, lóòótọ́ Ọlọ́ọ̀ba ni ọba tó ń ṣọ́yàn, àmọ́ kéèyàn náà máa ṣọ́ra ẹ̀. Títorí pé Ọlọ́ọ̀ba ń ṣọ́ ẹ, kó lọ máa fi okùn ọ̀gẹ̀dẹ̀ kó máa fi gungi ọ̀pẹ. Lóòótọ́ ní ọba tó ní ìṣọ́ tó pé ní ọ̀dọ̀, àmọ́ èyí tá a mú wá ní òní, bá a bá fi sára, tí nǹkan kan wá ṣẹlẹ̀, tí nǹkan náà ò wá sí wa, wàláhì Ọlọ́run náà ló ń jẹ́wọ́ ara ẹ̀ lára nǹkan náà. Ó kàn wá lè jẹ́ pé 99% wa, a lè máa fi ọkàn sí pé kíní tí mo fi sápò yìí ló dájú. A lè máa rò bẹ́ẹ̀. Kò ní sígbà tí ọkàn ò ní rò bẹ́ẹ̀, nítorí pé onígbàgbé ni wá. Tá a bá wà láàyè kan tí nǹkan yẹn bá wà ní ara wa, tí nǹkan kan wá ṣẹlẹ̀, ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́ọ̀ba náà ló dé sí nǹkan náà lára. Orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè tí ayé mọ̀ sí Ewé-ń-jẹ́. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, tí a máa ń bára wa sọ̀rọ̀ nípa àwọn nǹkan àṣírí ewé àti egbò, láwọn nǹkan kéékèèké báyìí. Nítorí pé gbogbo ìran kọ̀ọ̀kan tọ́lọ́run dá sórí èèpẹ̀ pátá, àwọn ni wọ́n ní tradition tí wọ́n ń ṣe. Gbogbo ìlú tí ẹ̀sìn ti wá, tí ẹ bá dé ìlú wọn, àwọn náà ní nǹkan náà táwọn náà ń ṣe. Àmọ́ ẹ̀sìn ó da gbogbo wa pọ̀. Tá a bá wá sọ pé àṣà, ìṣe àti ọgbọ́n ewé àti egbò tọ́lọ́run fi mọ̀ wá nílẹ̀ Yorùbá, tá a bá wá ní kò dáa, tá a bá ní ó lòdì sí ẹ̀sìn, ó lòdì sí ẹ̀sìn táwa ń sọ. Gbogbo àwọn nǹkan mèremère tó ń jáde látọ̀dọ̀ àwọn òyìnbó lénìí, ìpìlẹ̀ sáyẹ́ǹsì tiwọn ni. Ìpìlẹ̀ sáyẹ́ǹsì tiwa, òun náà lèyí tá à ń ṣe. Àmọ́ àwọn nǹkan wà tó jẹ́ pé ó jẹ́ nǹkan èèwọ̀, tó jẹ́ òfin tọ́lọ́run ti yànnàná ẹ̀. Kódà bó ṣe wà nínú taláwọ̀ dúdú, òun náà ló wà ní taláwọ̀ àwọn òyìnbó. Bẹ́ẹ̀ ni. Tí nǹkan kan bá ṣe ẹ̀dá nínú ara, mo sábà máa ń tẹnu mọ́ kinní yìí, tó wá lo nǹkan náà tí nǹkan náà lọ, wàláhì 99.5%
ọkàn wo sọ pé nǹkan tá a lò ló mú nǹkan náà kúrò lára wa, nítorí pé a ti fi ọ̀rọ̀ ẹnu a ti fi ṣe ẹbọ sọ́lọ́run nìyẹn. Gbogbo nǹkan kí nǹkan tá a bá ń lò tó bá ti bá wa láàmú, wàláhì Ọlọ́run ní ká dúpẹ́ fún. Ọlọ́ọ̀ba ò ní ká dúpẹ́ fún. Èyí tèmi ọmọ yín kékeré mú wá fún wa ní òní tí ó máa jẹ́ àǹfààní fún wa. Ní ìgbà kan rí, ẹni tí ó bá rántí ìṣẹ̀lẹ̀ yìí ní Port Harcourt, wọ́n ń pe area abẹ ní Rúpọ̀ọ̀kù ni wọ́n ń pe area abẹ. Ibẹ̀ yẹn fèsì secondary school tó wà ní Rúpọ̀ọ̀kù, àbí Rúmù Òkóró, ó dà pé Rúmù Òkóró ni, ẹ má bínú. Àwọn olè kan jà ń bẹ̀ ńgbà náà tí wọ́n pa ọlọ́pàá, tí wọ́n pa àwọn èèyàn. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí bóyá around 2012 ó ní ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. Ìgbà náà kó tó di pé nǹkan yẹn ṣẹlẹ̀, mo wá sí ọ̀dọ̀ grandpa mi, mo travel wá ni wọ́n wá kọ́ mi ní kinní yìí, wọ́n wá ní kí n ṣe. Nígbà mo ṣe tí mo padà dé Port Harcourt, mo wà nínú mọ́ṣáláṣí ńjọ́ náà, òní ebi ń pa mí, wọ́n wá ní kí n jáde láti lọ ra oúnjẹ. Èmi tẹ́bi ń pa, ẹ máa wo sí Ọlọ́run o. Bí mo ṣe wá jáde, ọ̀gangan ibi tí mo ti fẹ́ ra oúnjẹ, mo ti jókòó lọ́dọ̀ àwọn Ìgbò kí wọ́n tó oúnjẹ fún mi. Oúnjẹ Yorùbá wù mí jẹ mọ́ o. Mo wá lẹ́mi tí mo wá sí ibà yìí látọ̀nà tó jẹ́ pé ebi ń pa mí, tó jòdẹ́ tó wá wù mí jẹ mọ́, kí ló lè máa ṣe mí? Nǹkan náà ṣáà ń sọ fún mi pé kí n ṣáà kú ibi tí mo wà. Mo ṣe sọ fún Ìgbò náà ni pé dákun, bá mi kó gbogbo oúnjẹ mi yẹn pátá sínú take away, mo fẹ́ lọ jẹun mosque. Mo bá kó. Nígbà tí mo kó kú ńbẹ̀, bí mo ṣe dé mosque là ń gbúrò ìbọn. Subhanallah. Ibi tí mo ti lọ róúnjẹ fèsì ọ̀gangan ibi tí wọ́n ti yin ìbọn yẹn, tó jẹ́ pé gbogbo àwọn tó wà ní agbègbè ibẹ̀, ẹnìkan tó ti ra búrẹ́dì lọ́wọ́, wọ́n fi ìbọn fọ́ ní orí, wọ́n fi ìbọn banu ṣọ́ọ̀bù yẹn jẹ́. Ohun tí mo fẹ́ fàyọ ńbẹ̀ ni pé béèyàn bá lo nǹkan sára tí Ọlọ́run wá jẹ́ kí nǹkan náà kó ṣiṣẹ́ lára èèyàn, ẹ̀mí àwọn ọ̀rọ̀ wá níyà tó wà lára nǹkan tó lò, tí wọ́n wá ń sọ àmì fún ẹ pé kó kúrò níbi tó wà, wọn ò ní agbára àti ṣe nǹkan kan àyàfi èyí tọ́lọ́run bá rán wọn. Inú gbìyànjú náà lèèyàn ṣe débẹ̀. Irú ẹ̀ náà mo máa mú wá fún wa ní òní, tọ́lọ́run bá jẹ́ ká lè ṣe é, a ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ẹni tí wọ́n ń wà ò ní jọ wá. Tẹ́ bá débi tí wọ́n bá ti fún yín ní mass arrest, èyí tẹ́ ẹ ṣe àtèyí tẹ́ ẹ ṣe tí wọ́n bá ti kó yín mọ́, irú nǹkan bẹ́ẹ̀ ni èyí tí mo fẹ́ kọ́ wa ń ṣiṣẹ́ fún. Ilé ayé ibi tí ilé ayé ti lè dé ńsìn, ẹ máa gbọ́ pé èèyàn ń wa mọ́tò lọ, ó kàn ṣàdédé yà ó lọ fi pààyàn. Ọ̀nàkọnà làwọn èèyàn fi ń wówó ńsìn. Wọ́n tó ti ṣe débi kan máa fi mọ́tò pààyàn. Wọ́n á ní tí wọ́n bá ti fáwọn èèyàn tí wọ́n pa, wọ́n ti fáwọn èèyàn wọn ní 500,000, ó ti tán. Bẹ́ẹ̀ dẹ̀ ni bó ṣe ti fi mọ́tò gbá wọn yẹn, iṣẹ́ tó ń ti dáhùn. Tó bá mórí bọ́ ńbẹ̀ déédéé, bí ò mórí bọ́ ńbẹ̀ náà déédéé. Àmọ́ Ọlọ́run má jẹ́ ká gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Ṣé ẹ rí iṣẹ́ yìí báwo la ṣe máa ń ṣe? A gùn igi, ó lè jẹ́ igi obì, tá bá ti gùn, ẹsẹ̀ wo ti kúrò ńlẹ̀ẹ́lẹ̀, a gùn sókè, a wá pa èpo díẹ̀ lórí igi yẹn. A tún mú ọ̀pẹ, a tún mú iná gùn tẹ́sẹ̀ wo kúrò ńlẹ̀, a tún pa èpo díẹ̀ lára ọ̀pẹ yẹn, a wá bọ́lẹ̀. A wá gún méjèèjì papọ̀ pẹ̀lú ìyẹ́ ẹgún. Ṣá ti gún,
ọ̀pọ̀ èèyàn lè lo a lè ṣe púpọ̀ kọ́kọ́ èèyàn lò. A wá máa bu díẹ̀díẹ̀ nù nǹkan tá a gbìn kí ṣe dandan kó kúnná lúbúlúbú o, kì í kúnná lúbúlúbú o. Bá sì lè gun kásà ti gun pọ̀. A wá bu díẹ̀ sí orí ẹ̀fẹ̀ òwú. A fẹ́ yọ àtàrí kan lé lórí. A wá dì ní kò bẹ̀rẹ̀ bá sì wá dì a lè dìbẹ̀ kó pọ̀. Tá bá léèyàn tá bá fẹ́ fún. Tá bá ti wá fẹ́ lò ó, a wá mú dání. A wá sọ pé a kì í gun igi ká kó ni. A kì í gun igi ká kó ni. A kì í gun igi ká kó ni. A kì í gun ọ̀pẹ ká kó ènìyàn. A kì í gun ọ̀pẹ ká kó ènìyàn. A kì í gun ọ̀pẹ ká kó ènìyàn. Iná tán bá dádẹ ẹyẹ gún, ẹyẹ míì náà fi ń sùn. Iná tán bá dádẹ ẹyẹ gún, ẹyẹ míì náà fi ń sùn. Iná tán bá dádẹ ẹyẹ gún, ẹyẹ míì náà fi ń sùn. Gbogbo bíkíbi tèmi lágbájá ọmọ lágbájá bá délé ni o. Kí n má ra burú o, kàbúrú kó má rí mi o. Kí n má pàdé aburú kàbúrú kó má pàdé mi o. Rere ni kó má jẹ́ tèmi o. Rere òní kó má jẹ́ tèmi lágbájá ọmọ lágbájá. A wá fi sápò. Kò jù bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ Ọlọ́run tó nípọn yóò máa jẹ́ tiwa. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè táyé mọ̀ sí ewé ń jẹ́. Tó bá dìgbà míì a tún mọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má wá gbàgbé ìyẹn láti subscribe sórí ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mẹ́ta ṣe àtẹ̀yí tá a ti ṣe. Ó dàbọ̀.